làkàṣèdè balẹ̀ bántárìgì bí mo bá ń lọ wá tí mo ń bọ̀ wá ní tèmi mo fẹ́ tẹ́tí balẹ̀ káfíjẹ̀kú rere tí ń kó níyọ ni torí mo ti túkun yẹn lẹ́bẹ́lẹ́bẹ́ dé ẹja fi sararin dín kì í jóni lọ́wọ́ kì í jóni lẹ́nu àkàṣèdè bí irú èyí ṣọ̀wọ́n láyé ń bí ẹ̀yà mi létí inú yín ká tó jọ máa pọ̀ nínú ìrìn àjò ọ̀rọ̀ mo dé ní tewé adé mo bọ̀ ní tèrò ọ̀nà mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtù àìbí èjì alẹ́ ta ni àwọn àkàlèdè èyí tí mú kí ọmọ léde ó dúró dédé ni mo tún gbédé gbáǹkọ èdè tí mú ní ẹni dùn lórílẹ̀‐èdè pédépédé tèmi òkúkú lé dédé tí ẹnìkan pè láyé ń bí èdè tí mo kọ́nú àwọn èdè ni mo fi dé lédè tó méde tó pérégedé nínú ìpèdè adédùnmọ́lá tàǹdà mo délé lédè mo pèdè lédè tèdè ń jẹ́ èdè wá ń jẹ́ mi ní gbèjègbèjọ gbẹ̀rìndínlógún mo wá dakọ́ wọn lédè gbèdégbèyọ̀ adédèǹdé mo tún dé pẹ̀lú àwọn èdè mi ní kí ẹ máa ń bá mi ká lọ àtàná bí mo bá wáyé nígbà ẹgbẹ̀fà bí mo bá wáyé o nígbà ẹgbẹ̀je o oyin kan lọ́la bàbá mi ni ó tún mi bí mo bá wáyé nígbà ẹgbẹ̀fà ládélé bí mo bá wáyé o nígbà ẹgbẹ̀je oyin kan lọ́la bàbá. ẹ kú jòkóó làǹkẹ́ntì àbábá ní orí jòkóó mo kí ọlọ́run bá mi àjíkí mo kí ọlọ́run bá mi àjíkẹ́ mo kí ọlọ́run bá àjírònú kàn ọba ńlá ọba aláṣẹ lórí gbogbo aláṣẹ ayé ọba alágbára lórí gbogbo alágbára ayé ọba ìmọ̀ lórí gbogbo onímọ̀ ayé ọba tó fi ọ̀run ṣebùgbé tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ ọba tó tóbi tẹ́nìkan ò tó ọba atófaratì bí òkè ọba tí kì í lé ni kó tó bá ni ọba ajagun má fi tìbọn ṣe ìbà ọlọ́run mi ìbà adániwáyé ìbà aṣẹ̀dá ìbà. àrùkò rírọ pé ká lè là. àwa mà lè yí o. àwọn ń sáré pé kò lè dá. àwa mà lè yí. àdòdè kò dùn ní mi o àdòdè kò dùn ní mi o èmi ṣàdòdè kò bàjẹ́ àdòdè kò dùn ní mi. àdòdè kò dùn ní mi àdòdè kò dùn ní mi o èmi ṣàdòdè kò bàjẹ́ àdòdè kò dùn ní mi. mo tún ti dé bí mo ti ń dé o èmi àfijọ́ àpèdè ara tí polongo ẹnu mo dá lẹ́nu dá lóhùn tí kì í ṣòkèké lásán òkè kéèké mi dé èmi alẹ́nu kéèyàn bí ọ̀gbẹ́ kéèké yẹjú akọni ọmọ tí ń dé sí ni bí ògùn ni èmi làkàṣèdè balẹ̀ bántárìgì bí mo bá ń lọ wá tí mo ń bọ̀ wá ní tèmi mo fẹ́ tẹ́tí balẹ̀ káfíjẹ̀kú rere tí ń kó níyọ ni torí mo ti túkun yẹn lẹ́bẹ́lẹ́bẹ́ dé ẹja fi sararin dín kì í jóni lọ́wọ́ kì í jóni lẹ́nu àkàṣèdè bí irú èyí ṣọ̀wọ́n láyé ń bí ẹ̀yà mi létí inú yín ká tó jọ máa pọ̀ nínú ìrìn àjò ọ̀rọ̀. ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣà yorùbá dùn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè ọba tọ́pẹ́ tọ́ sí ọba tọ́pẹ́ iye ọba tó máa fi ọpẹ́ fún ọba tí kò lóúnjẹ méjì tí kò ní oúnjẹ kankan bí kò ṣe ọpẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè mo kí gbogbo ilé lápapọ̀ mo kí gbogbo wa lọ́kùnrin mo kí gbogbo wa lóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ káàró òjíire mo kí gbogbo lóyè nílẹ̀ káàró òjíire mo kí gbogbo ọ̀tọ̀kùlú ìlú nílẹ̀ káàró òjíire mo kọ́ lówó mo kọ́ lọ́rọ̀ mo kí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè o ọpẹ́ ní àkọlé ètò ní
ọpẹ́ ló yẹrú, ọpẹ́ ló yẹ̀dá, ọpẹ́ ló yẹ gbogbo ohun tí ń bẹ láyé tí mí àti tí ò mí. Torí pé ọ̀pọ̀ lájọdọ́ ọjọ́ ọdún 2020 wípé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀. Gbogbo àwọn tá a jọ ń lé ọdún 2020 kì í ṣe gbogbo wa náà lájọ rí ọdún 2020. Àwa tá a wá rí ọdún 2020 ǹjẹ́ ọpẹ́ tọ́ àbí kò tọ́? Ǹjẹ́ ọpẹ́ yẹ wá àbí kò yẹ wá? Ǹjẹ́ ó yẹ ká dúpẹ́ bí àbí kò yẹ? Ìdí nìyí tó fi jẹ́ pé lẹ́nìí ọpẹ́ là ó dá lórí ètò lónìí pẹ̀lú ògo Ọlọ́run. Ọpẹ́ 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 là ó máa dá, a sì ní dúpẹ́ túláàsì, a ní dúpẹ́ tipátipá, a ní dúpẹ́ ìbànújẹ́, a máa dúpẹ́ oore àánú Ọlọ́run tí a rí gbà. Torí pé bíbẹ láyé wa lónìí ògùn kọ́, mímọ̀ ṣe kọ́, agbára kọ́, towó tá a ní kọ́, tọgbọ́n tá a gbọ́n kọ́, tìmọ̀ tá a ní kọ́, kì í wípé mo mọ̀yàn kọ́ ni. Àánú la rí gbà, àánú òun la rí gbà. Ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ọdún 2019 àjọ ń sun àjọ ń fà àjọ ń sun àjọ ń fà àjọ ń sun àjọ ń fà títí di oṣù kejìlá ọdún 2019. Nígbà tó di oṣù kejìlá ọjọ́ kìíní ọjọ́ kejì títí àjọ sùn dé ọjọ́ karùndínlọ́gbọ̀n àjọṣe Christmas o, àmàjọṣe ọdún kérésìmesì. Àtúnjọ ń wòye pé pẹ̀lú ògo Ọlọ́run àní ọdún New Year ọdún tuntun a ó jọ ṣe náà ni. Ṣùgbọ́n bọ́lọ̀ ṣe ń bẹ láàyè rẹ̀ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú agbára tọ́lọ́run bá mi òkè tó ní, tí ò sẹ́ni tó lè bí, tí ò sí ibi tí wọ́n lè gbé lọ, tí kò sí ibi tí wọ́n lè gbé ẹjọ́ náà lọ. Kábíyèsí Ọlọ́run. Àtúnjọṣe 26 27 márùndínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n méjìdínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n àtúnjọṣe ọgbọ̀n. Kábíyèsí Ọlọ́run. Nígbà tó wá di ọ̀kànlélọ́gbọ̀n ìyẹn 31 àjọ ń múra àjọ ń sá eré ọjọ́ kìíní ọdún oṣù tuntun àjọṣe ni. Ṣùgbọ́n rírò ní tènìyàn kìí ṣe ní ti Ọlọ́run. Ọba mi òkè tí ò jẹ́ kí irú àwọn ẹni bẹ́ẹ̀ kí kájọṣe ọdún tuntun àfihàn wọ́n. Àwa tọ́lọ́run wá ṣẹ́kù ṣó yẹ ká dúpẹ́ àbí kò yẹ? Ṣọpẹ́ tọ́ sí àwa tá a ṣẹ́kù tá a jọ múra ọdún 2020 tá a sì rí ọdún 2020 náà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà, tá a sì wá jọ ṣe pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Ṣó yẹ ká dúpẹ́ àbí kò yẹ ká dúpẹ́? Ìdí nìyí tó fi jẹ́ pé ọpẹ́ ni àkọlé ètò ní. Ọpẹ́ làwọn ó máa dá pẹ̀lú ògo Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó kà wá sí, ọba tó kà wá yẹ, ọba tó fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa di àkókò yìí. ṣe bá wà ná lèyí o àwa mà lèyí o. àwa ná lèyí o àwa mà lèyí o. ṣe bọ́jọ́ ẹbí àná má rè o àwa mà lèyí o. àwa ná lèyí o àwa mà lèyí o. tá n forí rọ pé ká lè là. àwa mà lèyí o. àwọn sáré pé kó lè dá. àwa mà lèyí. àwọn kan sáré pé kó bá ìjẹ o. àwa mà lèyí o. ṣe bá Ọlọ́run lójú wọn lọ. àwa mà lèyí o. Ọlọ́run ló jẹ́ dá lọ. àwa mà lèyí o. àwa ná lèyí o. àwa mà lèyí o. aláwa ná. Bẹ́ẹ̀ ni àwa náà rèé lọ́dún tó kọjá àwa ni. Àwa ń sáré pé kó da ọ̀tá ń sáré pé kó bàjẹ́. Ọba mi òkè tí ò wá gbà fún èmi àti ẹ̀yin olólùfẹ́ pátápátá lórí ètò yín Àṣà Yorùbá Dùn tí a tún jọ rí ọdún yìí ṣé ó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́? Àwa náà rèé, agbára kọ́, ògùn kọ́, ọṣẹ wíwẹ̀ kọ́, gbẹ́rẹ́ kọ́, àwẹ̀ gbígbà kọ́ ló gbé wa dúró. Àánú la rí gbà, àánú tí a rí gbà, àfi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Mo kí ìyá mi Tèmítọ́pẹ́ arẹwà bàbá, mo kí yín o. Amọ́lẹ́wà, mo kí yín. Mo wá kí ìyá mi Janet
Oyíndàmọ́lá Olúwatìmílẹ́yìn arẹwà àṣà Yorùbá dùn ìyá dáadáa ìyá lálùpàdíkà kò ní sú yín kò ní rẹ̀ yín mo kí yín kọ́lọ́mbà dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ gbogbo gbà adúpẹ́ àtìlẹ́yìn adúpẹ́ ànáwọ́sí adúpẹ́ gbẹ̀ṣẹ̀ dúró tì wá pẹ̀lú ògo Ọlọ́run bá mi òkè kò ní fi yín lẹ̀ gbogbo bí táwọn ọmọ yín náà bá dé olóore aláàánú alátìlẹ́yìn kò ní wọ́n wọn pẹ̀lú àṣẹ Èdùmàrè akíyàwó àti Mohammed akíyín akí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ètò báyìí ọpẹ́ ní àkọlé ètò àtòní ọpẹ́ làwa dá fún Elédùmarè ọba tó mú wa rí ọdún 2020 ní ayọ̀ àti àlàáfíà ọ̀pọ̀ ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n Ọlọ́run ò kádàrá tiwa bẹ́ẹ̀ ọ̀pọ̀ ń bẹ nílé ìwòsàn Ọlọ́run ò ní kó jẹ́ tiwa kò jẹ́ pè tiwa ọ̀pọ̀ ń bẹ láyé bẹ́ẹ̀ tí ò sí láyé ọ̀pọ̀ tí ẹ̀ wá ń bẹ báyìí ó kú ni ó yè ni àwọn ẹbí ọ̀rẹ́ wọn ò mọ̀ ọba tó wà kádàrá tiwa bẹ́ẹ̀ ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ṣó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ ọpẹ́ làwọn máa dá lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè ọba Elédùmarè ọba tó ní ọpẹ́ ọba tọ́pẹ́ tọ́ sí ọba tọ́pẹ́ yẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè fún kíkà wá sí lọ́jọ́ òní akíyàwó bàbá wa Wolex Sonubi ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin akí gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá tí a jọ ṣe ìkọ́kọrẹ́ dè ìkọ́kọrẹ́ dè tí a ṣe ní ọjọ́ kìíní oṣù kìíní akí gbogbo wa pátápátá lórí ètò lónìí wípé a kú ìnáwó a kú ànáwọ́ sí gbogbo wa pátá a kú àgbọ́dìde adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ní dánìkan ṣayé yín pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àdáwọ́lé yín yóò máa yọrí sí rere ẹ̀rì bá ti ṣe ẹ sì rọ́nà gbé gbà pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wá náà tí ìdí kan tàbí kejì tí ò jẹ́ kí ẹ ráyè láti wá adúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà lóòrèkóòrè gbogbo ẹ̀yin tí ẹ tún bá wa ra jákẹ́ẹ̀tì àti polo wa pẹ̀lú ògo Ọlọ́run ibi tí ẹ ti mówó tí ẹ ti fi ra aṣọ tí a fi ṣe ìkọ́kọrẹ́ dè àgbà náà wọbẹ̀ àbùsí ń tó lókun àbùsí ń tó lọ́sà pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa rí ṣe ọdún tuntun yìí ohun tuntun kò ní wọ́n yín o ara tuntun kò ní wọ́n yín bẹ́ẹ̀ bá ṣe ń lù ú yóò máa dún bẹ́ẹ̀ bá ṣe ń fọ̀ yóò máa fú bẹ́ẹ̀ bá ṣe ń sa yóò mọ̀ gbẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè adúpẹ́ pẹ́ òkun Ọlọ́run bá mi òkè yóò dúpẹ́ fún yín bàbá wa tèmi ní ṣé Olóhùnyọ̀ adúpẹ́ fún yín fún iṣẹ́ ribiribi àti àtìlẹ́yìn yín pẹ̀lú ògo Ọlọ́run kò ní sú yín kò ní rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run ẹ dàgbà ẹ fọwọ́ pẹ́wú ẹ sì fèrèkì jobi gbogbo Sulemat Fans Club akíyín lápapọ̀ wípé ẹ ṣe àdúpẹ́ ẹ kú àgbọ́dìde ẹ kú ànáwọ́ sí akíyín Ọlọ́run bá mi òkè kó bá wa kíyín kó bá wa dúpẹ́ fún yín àmọ́ lóore o gbogbo ohun tẹ́ ṣe fún wa pátá àmọ́ lóore Alubarika Fans Club ní ilẹ̀ Íjíbítì gbogbo yín pátá la kí látòkè délẹ̀ ẹ kú náwó ẹ kú àdúrótì ẹ kú àgbọ́dìde ẹ̀yin ní ìjẹta ẹ̀yin náà tún ní lánàá pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà lè tún máa jẹ́ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run ẹgbẹ́ yín kò ní jáwé rẹ̀yìn ọlá yín yóò mọ̀ ríwájú ni ọlá yín ò ní rẹ̀yìn pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa lé ní ẹ̀ní dín ẹ̀ní rí wàhálà ẹ̀ní rí dààmú nínú ẹgbẹ́ yín lórí ọmọ ẹgbẹ́ kankan pẹ̀lú àṣẹ Ọlọ́run àfàkókò yìí àfi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá Ajíkọ́dírì àdúpẹ́ lọ́wọ́ yín fún ànáwọ́sí àti àtìlẹ́yìn yín pẹ̀lú ògo Ọlọ́run ojú òní tì yín pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ń tẹ́ ṣoore fún kò ní fi kà sán fún yín ìyá wa Alájà Kausara àkìyín ẹ kú náwó ẹ kú ànáwọ́sí ìyá wa omidan Zainab Zenzen ìyá ìbéèrè ẹ kú gbogbo pọ̀pọ̀ ṣìṣìn ẹ kú gbogbo ṣìṣìn pọ̀pọ̀ ẹ kú lílọ sọ́tún lílọ sósì láti gbà láti ní a fẹ́ ṣe ìkọ́kọrẹ́ dè ní ìyá béèrè wọn ò lè sùn wọn ò lè wò wọ́n ṣe ń lọ sọ́tún náà ń lọ sósì ní gbogbo ìgbà àdúpẹ́ pọ̀ lógo Ọlọ́run kò ní sú yín kò ní rẹ̀ yín ẹ̀ ní fi àìsàn ló gbà àìsàn kò ní fi ibùgbé ara yín ṣe ibùgbé pẹ̀lú ògo Ọlọ́run a kí yín a yìn yín a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá bákan náà ìyá wa Àṣàbí Àṣàkẹ́ Àdè a kí yín a kí ìyá wa Ìyábọ̀dé a kí yín
akí ìyá wa mọ́mì ìyá ìsìlámíà ẹ kú ìnáwó ẹ kú ànáwó sí akí gbogbo yín lọ́tún lọ́sì ìyá wa ìyá fèyíṣará ìyá wa ìyá ọba gbogbo yín pátá la kí ọ̀túnba àṣà yorùbá dùn masaro àdìgún ọláìyá akíyín ẹ kú ìnáwó ẹ kú ànáwó sí báṣọ̀run àṣà yorùbá dùn akíyín bákan náà balógun àṣà yorùbá dùn akí gbogbo yín lọ́lọ́kan jọ̀kan akí gbogbo ẹ̀yin ìyálájé àṣà yorùbá dùn yèyélúwà àṣà yorùbá dùn arẹwà àṣà yorùbá dùn amúlùdó àṣà yorùbá dùn gbogbo yín pátá akíyín ọlọ́run bá wa kíyín ọlọ́run bá wa sọ yín ní ẹ̀san gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ sọ́tún tẹ̀ ń lọ sósì gbogbo kódakóda tẹ̀ ń bá kiri ọlọ́run ọba mi òkè ní ọba ẹlẹ́san yóò bá wa sọ yín ní ẹ̀san pẹ̀lú ògo ọlọ́run àwọn ọmọ yín náà gbogbo ibi tí wọ́n bá dé pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè olóore aláàánú alátìlẹyìn kò ní wọ́n wọn pẹ̀lú ògo ọlọ́run torí pé ẹ̀dá ò ní gbin iṣu kó ká kókó lórí ẹ̀ ọba mi òkè sì ti sọ pé kò sẹ́dá tí ń ṣoore tí òun ò ní sọ ẹ̀san rẹ̀ fún gbogbo yín pátá la kí látòkè délẹ̀ lọ́lọ́kan jọ̀kan pé ẹ ṣe àdúpẹ́ ọba mi òkè yóò bá wa san yín ní ẹ̀san bákan náà agbákin àṣà yorùbá dùn mo kí yín pé ẹ ṣeun ní gbogbo ìgbà tọ̀sán tòru kò ní sú yín kò ní rẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá tábà ní ká máa dárúkọ ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ torí pé lónìí ọpẹ́ náà làwa kún fún dá ọpẹ́ la ó sì máa dá àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́lọ́kan jọ̀kan lọ́mọdé lágbàlagbà akí bàbá wa Abdul Jalal Akadi akíyín o akíyín àdúpẹ́ lọ́wọ́ yín bàbá mi Alhaji Kasim Balo bàbá Aliya Badekasi International akíyín wípé ẹ kú ìnáwó ẹ kú àgbọ̀dìde ọlọ́pàá wa dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́pàá wa san yín lẹ́san yín pẹ̀lú ògo ọlọ́run ibi tẹ́ ti ń mówó jáde ibi tẹ́ ti ń rí owó àgbà náà ní wọbẹ̀ bákan náà kí Alhaji Gbọ́láhàn Rájí Òpómúléró mọ́jà lẹ́kan bàbá mo kí yín wípé ẹ ṣe àdúpẹ́ ẹ kú ìnáwó ìyá mi Alájà Gíwá mo kí yín mo yìn yín ọlọ́pàá wa dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn olólùfẹ́ pátápátá gbé tẹ́ gbọ́ tẹ́ wá wọ́n pè wá ní àfìwé pè ní tàbí wọ́n pẹ̀lú ìfẹ́ tó ń wá síbẹ̀ gbogbo yín pátá àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá mi òkè bá àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. tètè gbogbo àmọ́ lọ́lọ́run fẹ́ o èmọ̀ bínú ẹni gan. gbogbo ẹni bá ń bẹ nílé ayé tó 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 mú mi hàn lọ́hùn gbàtẹ́gùn hàn lọ́hùn tó ní ẹ̀tún mímì hàn lọ́hùn kò gbọ́dọ̀ pẹ̀gùn hàn lọ́hùn. gbogbo ẹni bá ń bẹ nílé ayé tó ń bẹ nílé ayé tó ń bẹ nílé ayé tó mú mi hàn lọ́hùn gbàtẹ́gùn hàn lọ́hùn ẹ̀rí tó ní ẹ̀tún mímì hàn lọ́hùn kò gbọ́dọ̀ pẹ̀gùn hàn lọ́hùn. owó ló bá wà ọ̀rẹ́ o ló bá wà ọ̀rẹ́ o ló bá wà ọ̀rẹ́ o ọmọ ló bá wà ọ̀rẹ́ o ló bá wà ọ̀rẹ́ o tó ra wọ ẹ̀sọ́ ìlọ́hùn. ohunkóhun ló bá wà ọ̀rẹ́ o tó ra wọ ẹ̀sọ́ ìlọ́hùn. tí kò tètè fún ẹ lásìkò kò ní kó pẹ̀gàn ìlọ́hùn. sọ̀rí bó ṣe fẹ́ràn polówó tó polówó lówó ló fẹ́ bọ̀ kìíní o tó fún ọ láàó ló tún fẹ́ dàlákà èèmọ̀ bínú ẹni gan. tó bá torí pọ̀wọ́ wà nǹkan pé owó wà nǹkan pọ̀wọ́ wà nǹkan pọ̀wọ́ wà nǹkan kóra wọ ẹ̀sọ́ ìlọ́hùn. pé kò tètè fún ẹ lásìkò tó fẹ́ máa ṣì sọ́sọ́ ìlọ́hùn. kò bá bínú kúrò lábẹ́ òun lábẹ́ òun lábẹ́ òun kó tẹ̀lé ẹlẹ́gàn kó ló fẹ́ yẹ̀ fọ́ ìlọ́hùn. bọ̀dá máa sọ pé kí ló dé o kí ló dé o kí ló dé o tá máa sọ pé kí ló dé o kó ló fẹ́ bá lọ́ọ̀mọ́ tó ráyé pẹ̀lú òórùn tó bà mí hàn lọ́hùn ni. kábíyèsí ọlọ́run elédùmarè kábíyèsí ọba tẹ̀rẹ̀ kárí ayé ọba tó pẹ́ tọ́ sí ọba tó pẹ́ yẹ alọ́pẹ́ lèmi ò mọ̀ dá èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín MC olú ọmọ àpẹ̀lẹ́ ọmọ àyàngadé ọmọ yíyọ ẹkùn tójúkọ́lá wí ọmọ à ń lé bọ́ọ̀lù yìí
jagunlabi lára wájú ọmọ ẹkùn tárákìṣì gbèrè ẹ̀ níjà èmi ò mọ̀ dúpẹ́ ni owó ń bẹ ìmọ̀ dúpẹ́ owó tún bẹ oríkejì ìmọ̀ dúpẹ́ àláfíà ń bẹ àwọn máa dúpẹ́ torí pé ọ̀pọ̀ ni wọ́n jọ lóyún wa nígbà kan náà tí wọ́n fi oyún yẹn bí wọn ọ̀pọ̀ tí wọ́n jọ bí wa nígbà náà tí wọ́n ti filẹ̀ ṣaṣọbora ọ̀pọ̀ látúnjọ dàgbà tájọ́ rìn lọ́tún rìn sósì tí ìjì tàbí ohun mìíràn tó ti ṣẹlẹ̀ sí wọn a ò fi yọ̀ wọ́n ọlọ́run tó wá kà mí kún tó dá mi sí lọ́jọ́ òní òun lọ́ba tèmi ò mọ̀ fi ọpẹ́ àti iyì fún ọba tí ògo tọ́ sí ọba tí ọlá tọ́ sí ọba tí ìyìn tọ́ sí ọba mi òkè ọba ìṣọ́ ọba àpò ọba olùpèsè ọba àlàáfíà ọba ìwòsàn ọba 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 ọ̀tún ọba òsì ọba iwájú ọba ẹ̀yìn ọba òkè ọba ilẹ̀ ọba afẹ́fẹ́ ọba òru ọba òtútù ọba ìgbà kábíyèsí elédùmarè èmi ò mọ̀ fọpẹ́ fọlọ́run elédùmarè ni ọba tó dá mi sí lọ́jọ́ òní ọba tó kà mí kún lọ́jọ́ òní ọba tó kà mí yẹ lọ́jọ́ òní kábíyèsí alábínú àṣásí ajagun má fi tìbọn ṣe ọgbà tí ń gba láì rárá atúrẹ́ ẹni tó sùn ò ṣe olùwẹ̀ ẹni tí ń wẹ̀rí ọmọ tuntun olùwòsàn tí fúnni níwòsàn ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ẹ̀yin olólùfẹ́ wa ọpẹ́ tọ́ sí wa àbí kò yẹ ọpẹ́ lọ́wọ́ Elédùmarè pé adá ọjọ́ síwájú pé 2020 ń bọ̀ 2020 ń bọ̀ 2020 ń bọ̀ ọba tó wá ní ọjọ́ tá a dá tá a fojú síwájú ọba tó wá kà wá di ọjọ́ òní tó jẹ́ ká tún ní 2020 pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ṣé ọpẹ́ tó àbí kò tọ́ 2020 náà tún lọ́nu o ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká wá wò ó tọpẹ́ bá pọ̀ lápọ̀jù oore ọ̀tún ọ̀tún a sì máa wọlé bàbá fìgbà kankan dúró láti máa dúpẹ́ oore ó máa wọlé lọ́tún lọ́sì ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè òní ní ọjọ́ kẹta nínú oṣù tuntun ọdún tuntun oṣù kínní ọdún tuntun èní di ọjọ́ kẹta báyìí bí eré bí àwàdà ó tún lọ náà nù o mo wá gbà ládùúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá lórí ètò lónìí wípé nínú ọdún tuntun tí a wà yìí àní bá wọn ṣe lásán o àní bá wọn fojú wò lásán oore ọ̀tún ọlọ́run ó fi lé wa lọ́wọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ òní ni jímọ̀ àkọ́kọ́ nínú ọdún 2020 òní ọjọ́ ẹtì nínú ọdún 2020 jímọ̀ àkọ́kọ́ ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú ọdún 2020 pẹ̀lú ògo ọlọ́run gbogbo oore wa ọlá wa ibiṣẹ́ wa ìjẹ wa ibi ìmú wa kò ní di ẹtì ẹ bá mi ṣàmì ibi tá a ti ń rówó tá a ti ń ríná tá a ti ń rọ́jà tà tá a ti ń tajà tá a ti ń ṣèpolówó gbogbo ohun tá a ń dáwọ́lé tí ń dùn wá nínú tí ń mú ayọ̀ wá tí ń mú ìdùnnú wá fún èmi àti yín pẹ̀lú ògo ọlọ́run kò ní di ẹtì àní rí wàhálà àní rí dààmú pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi òkè. ńbẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dà pé ńbẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dà pé tó ṣiṣẹ́ yẹn làásìlà o ibẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dà pé tó ṣiṣẹ́ yẹn làásìlà ẹ̀rí padà ní má gbàgbé lọ́bọ̀ lọ́hùn ni o àdá ní má gbàgbé lọ́bọ̀ lọ́hùn ni o káti bí kàlábẹ̀ kábí kíyèsí káti bí kàlábẹ̀ kábí kíyèsí ẹ̀yà máa wo bí kàlábẹ̀ bá fẹ́ lábẹ́ yé tí kàlábẹ̀ bá fẹ́ lábẹ́ yé níṣẹ́ ni kàlábẹ̀ máa ń dábẹ̀ lá níṣẹ́ ni kàlábẹ̀ máa ń dábẹ̀ lá àmọ́ ṣá tí kàlábẹ̀ bá wà lábẹ́ tán tí kàlábẹ̀ bá wà lábẹ́ tán bàbá wa ń fọwọ́ wẹ̀wọ́ yìí òkú wẹ́wẹ́ ta ẹ̀rọ lójú ayé kò sí mọ̀ọ́mọ́ o mọ̀rànmọ́rán o mọ̀rànmọ́rán o kò sí mọ̀rànmọ́rán tó mọ̀ bí ọlọ́rọ̀ o ṣẹ́rẹ́ lọ́gàn mọ̀ràn tó bá bá lókè láéláé ló fi jẹ́ wípé kákan ṣáà tiẹ̀ máa dúpẹ́ ipò kíkò tẹ̀dá bá àti wàyé ayé. bẹ́ẹ̀ ni a ó máa dúpẹ́ nìṣẹ́ gbogbo ipòkípò tí a bá ti wà nínú ayé èmi ò mọ̀ dúpẹ́ èmi ò mọ̀ yan ọlọ́run ọba mi ògo màmá dúpẹ́ ni ọpẹ́ fọlọ́run Elédùmarè ọba tó kà wá yẹ tó kà wá sí tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa dòní. kákan ṣáà tiẹ̀ máa dúpẹ́
nípò kíkò tẹ̀dá bá ti wà ní ayé. àmọ́ bí ṣòro kí ṣòro ìṣòro kí ṣòro bá dé bá ẹ̀dá o. ọmọ ádámọ̀ rí ẹ̀ máa fọkàn sí wípé o ìṣojú lásán pọ́wẹ́ dààmú àlò sí wa o. ohun tó pamọ́ ojú ọlọ́run ló máa tó ẹ jẹ́ ká wá nígbàgbọ́ pẹ̀lú tọ́lọ́ fẹ́ fi ṣe. ṣé gbogbo wa la gbàgbọ́ wípé ohun tó bá ti ṣẹlẹ̀ sẹ́dà nínú ayé ó ní tọ́lọ́ ọba mi òkè tó fẹ́ fi ṣe. ọba mi òkè kì í ṣe ọba ìkà. ó yé ohun gbogbo ohun tí ń bẹ láyé tí ń bẹ ń kọ̀kọ̀ tí ń bẹ ń gbàgbà ó yé ọlọ́run ọba mi òkè jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni tó bá rò pé bóyá ò lágbára kan àbò ní ọgbọ́n kan àbò ní ìmọ̀ kan àbò onígbètùgbètù kan àbò oníkan kan tó bá ti lè fi ọpẹ́ láti dúpẹ́ fún ọlọ́run asán ni gbogbo rẹ̀. gbogbo ìṣòro tó bá wá kojú ẹ̀dá bí ẹnìkan wá ń yọ̀ ọ́ àbí wọ́n ń wòye pé ọlọ́run mú ọ tó ń ṣe ọ̀bí ẹ̀ ò ṣe fi wọ́n lẹ̀ kó máa dúpẹ́ torí pé ẹnu ọlọ́pẹ́ kì í kan. ọba mi òkè kò sí ní ohun méjì tí ó gbà lọ́wọ́ ẹrú rẹ̀ nígbà ìṣòro náà ni pé kẹ́lẹ̀ máa dúpẹ́ nígbà adùn kẹ́lẹ̀ máa dúpẹ́ nígbà ìdààmú kẹ́lẹ̀ máa dúpẹ́ tẹ́lẹ̀ bá ti ń dúpẹ́ oore ọ̀tún bọ̀ pẹ̀lú ògo ọlọ́run. ọpẹ́ òun làwa dá lórí ètò lónìí ọba tó kà wá sí ọba tó kà wá yẹ. àṣẹrí gbọ́ kí Muhammadu sọ pé ìkà lọ́bọ̀ ọlọ́run mi ṣe kò sọ. nígbà tí bàbá wa Ànábì Muhammad sallam ó kojú ìṣòro ọ̀tẹ̀ pọ̀ wàhálà pọ̀ ó jagun sọ́tún ó jagun sósì pẹ̀lú gbogbo ìṣòro náà kò sọ pé ìkànnì ọlọ́run bá mi ò kè ṣe fáwọn. Ànábì wa Ìsá ti ṣe Jésù Kristi bákan náà wọ́n jagun gidi ogun tó pé àjàkúdórógbó tẹ̀mí fífẹ́ bọ́ ṣùgbọ́n ọlọ́run bá mi òkè àwọn nìyí wọ́n ń dúpẹ́ gbogbo ìgbà wọ́n fi ọpẹ́ fọ́lọ́run wọn ò fìgbà kan torí ẹ̀ sọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́. kí wàá ní tèmi èèyàn lásán tí kì í ṣe ìránṣẹ́ tí bá tẹ̀wá jẹ́ ìránṣẹ́ ṣé mi mú ara mi pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ ni gbogbo tó bá ti ṣẹlẹ̀ sẹ́dà àwọn máa dúpẹ́ náà ni. ọpẹ́ ni oúnjẹ tòní ọpẹ́ ni ètò tòní ọpẹ́ ni àkọlé tiwa tòní ọpẹ́ làwọn máa dá ẹnu ọpẹ́ wa kò sí ní kan. àkọ́tí Jésù ká máa fi lò gbèsè ayé o. tó bá dé bẹ́ẹ̀dà káyà bá náà ni akànṣe nígbàgbọ́ kò ní tọ́lọ́ fẹ́ fi ṣe. wàláì mo nígbàgbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tàbí tó ṣẹlẹ̀ sẹ́yìn ó ní tọ́lọ́run fi ṣe ó ní tọ́lọ́run fẹ́ fi ṣe ó yí ọlọ́run jẹ̀dá lọ. ẹ̀dá kan ò lágbára kan láti dá nǹkan kan ṣe gbogbo tó bá sì ṣẹlẹ̀ sínú ayé ẹ̀dá kò sí èyí tó parapamọ́ sọ́lọ́run bá mi òkè kò sí. adúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà àwa dúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ làwa ń dá àwọn ó sì mọ dúpẹ́ náà ni ọpẹ́ ló yẹ ẹrú ń dúpẹ́ ẹ̀yin kọ́ ṣẹ́yìn ń dúpẹ́ lọ́dọ̀ yín lọ́hùn-ún àbí torí pé ẹ ti jẹun látàárọ̀ ẹ wò pé kò tọ́pẹ́ ẹ jẹ́ mọ́kàn kúrò ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kílẹ̀ tó ṣú ń tẹ́ jẹ tẹ́ mu ọlọ́run ó pèsè rẹ̀ ẹ ronú pé ẹ jẹ èèyàn gbèsè àbí ẹ jẹ èèyàn lówó ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè wípé ẹ jẹ èèyàn lówó ẹ ń bẹ láàyè ẹ̀sìn lọ́gbà ẹ̀wọ̀n ẹ̀sìn nílé ìwòsàn ẹ mọ̀ dúpẹ́ ẹ̀mí tó jẹ gbèsè ni ó san ẹ dúpẹ́ tẹ́ bá ń dúpẹ́ olóore yóò yọjú sẹ́ ẹ máa dúpẹ́ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sẹ́dà ọpẹ́ làwọn ó máa dá ọpẹ́ ló yẹrú ọpẹ́ ló yẹ mí èmi ọmọ yín àbúrò yín MC Olúwamábíwá Pẹ̀lẹ́ ọmọ àyàngádé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè akí ìyá wa Queen Abíwá Pẹ̀lẹ́ Ọláyẹmí bẹ́ẹ̀ káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn bákan náà kí Olúwaṣeun Yétúndé Akínmọ́láyàn akíyín ìyá wa pé ẹ káàbọ̀ Babalọ́lá Abídínì Adékúnlé akíyín pé ẹ káàbọ̀ sórí ètò yín àṣà Yorùbá dùn akí King Gabash akíyín akí títí lọ pẹ́ bàbá mi afá mi ṣéun mi títí lọ pẹ́ ẹlẹ́sìn mẹ́ta Sirajudeen Kọ́lá bàbá mo kí yín o bàbá Ìbàdàn mo kí yín kíkì tọ́lá mo kí yín kíkì tọ́lá ọlọ́run kó bá wà pẹ̀lú yín bàbá ṣé ó tọ́pọ̀ àbí kò tọ́pẹ́ tẹ̀dá bá ń bẹ láyé tẹ̀dá ń bẹ láàyè tí ń bẹ lálàáfíà ara tó wá torí pé òun ò rí jẹ àbí òun ò ráṣọ wọ̀ àbí òun ò rí bàtà wọ̀ kó lóun ò ní dúpẹ́ ǹjẹ́ ó da bẹ́ẹ̀ bí àbí torí pé ó jẹyàn lówó àbí ó jẹyàn gbèsè kó lóun ní dúpẹ́ ẹ gbọ́ ṣe eré ẹ̀ wá dàbí ọpẹ́ làwọn ó máa dá ọpẹ́ fọlọ́run Elédùmarè ọba tó pẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ. ẹ̀rí tọ́ni ẹ̀sùn mímì wọn lọ́hùn kò gbọ́dọ̀ pẹ̀ gan-an lọ́hùn. owó ló bá wà ọ̀rẹ́ o ló bá wà ọ̀rẹ́ o tó bá wà ọ̀rẹ́ o.
ẹ̀sọ́ ẹ̀ lọ́hùn. Àwọn káwọn lọ bá wà ọ̀rẹ́ ò tóra wọ ẹ̀sọ́ ẹ̀ lọ́hùn. Tí kò tètè fún ẹ lásìkò kò ní kó pẹ̀ gan ẹ̀ lọ́hùn. Sọ̀rí bó ṣe fẹ́ràn olówó tó fọlówó lówó ló fẹ́ bọ̀ kìíní o tó fún ọ lọ́wọ́ ló tún fẹ́ dàlákà ìmọ̀ bínú ẹni gan. Tó bá torí pọ̀ wá wà nǹkan pé ó wá wà nǹkan pọ̀ wá wà nǹkan pọ̀ wá wà nǹkan kóra wọ ẹ̀sọ́ ẹ̀ lọ́hùn. Pé kò tètè fún ẹ lásìkò tó fẹ́ máa ṣì sọ́sọ́ ẹ̀ lọ́hùn. Ò bá bínú kúrò lábẹ́ òun lábẹ́ òun lábẹ́ òun kó tẹ̀lé ẹlẹ́gàn kó ló fẹ́ yẹ̀ fọ́ ẹ lọ́hùn. Bọ̀dá máa sọ pé kí ló dé o kí ló dé o kí ló dé o tá máa sọ pé kí ló dé o kó ló fẹ́ bá lọ́wọ́ mọ́ tó ráyé pẹ̀lú òórùn tó bà mí hàn lọ́hùn ni. Nínú àwọn màláíkà tó lọ́hùn ṣẹ̀dá ara wọn làṣàrà ìlú tí wọ́n ń pè ní kúwà. Ó kàn jẹ́ kí ló dé o ó nìkan làgbo kìkì ẹni àwọn kan jẹ́ rákìbù pẹ̀lú àti ìdí o àwọn méjèèjì náà kọ́ṣẹ́ wálẹ̀ o. Ire ló gbá yẹ́sẹ̀ rọ́ọ̀kì ìbò àkọ́rẹ́ ìkà ló gbá yẹ́sẹ̀ láti ìdí àkọ́bí. Kábíyèsí Elédùmarè àní ẹja máa dúpẹ́ gbogbo ohun tẹ́lẹ̀ bá ṣe pátá nínú ayé ni ó gbẹ̀san rẹ̀ yóò sì gbẹ̀san rẹ̀ lágbà yóò tún gbà yóò tún lé ẹ̀dá tó bá kọ̀ tí ó dúpẹ́ kí ni ó sọ níwájú Ọlọ́run Elédùmarè torí kí n lè ṣe ní dúpẹ́. Bàbá mi àgbáwo kéèké mo kí yín pé ẹ kú àbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn. Bàbá àkìyín bó tẹ̀ jẹ́ pé à ń retí yín ní ọjọ́ àjọ̀dún tí a pè yín bódà a ti mọ̀ yín pé bóyá ìdí kan àbí kejì náà ni ò jẹ́ kí a rí yín ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run a ó máa rí yín ní gbogbo ìgbà ni lọ́dọọdún a ó máa rí yín pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ gbọ́ bàbá ṣó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ ipò tẹ́dà bá ti wà nínú ayé ṣó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ tẹ́mi bá ń bẹ ìrètí sì wà ẹja máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba tí a máa fi ọpẹ́ fún ní gbogbo ìgbà ní gbogbo òrèkóòrè. Ètò tòní ọpẹ́ ni wọ́n tẹ̀ máa rò pé ètò tòní àkọlé rẹ̀ ń bẹ lójú àwòrán yìí ọpẹ́ ni ọpẹ́ làwa dá wípé gbogbo wa la jọ múra 2020 ọdún tuntun à ń lọ́nú ẹ̀ ọba tó wá mú wa dé inú ọdún 2020 láyọ̀ àti àlàáfíà ṣé yẹ ká dúpẹ́ àbí kò yẹ ká dúpẹ́ fún wọn. Ọ̀pọ̀ lájọ́ ń lépa 2020 tá àjọ dénú ẹ̀ ọ̀pọ̀ ló kọjá kan ṣoṣo kó wọnú ẹ̀ tọ́lọ́hún gbẹ̀bí ẹlẹ́mìí gbà á ọ̀pọ̀ gan ló kù ìṣẹ́jú kan péré kó wọnú ẹ̀ ẹlẹ́mìí gbà á àwa tí Ọlọ́run wá dẹ̀mí rẹ̀ sí tó wá kà wá kún dọjọ́ òní ṣó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ ṣó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ ọpẹ́ làwọn ń dálé nìyí. Ẹ̀yin náà gbogbo ẹni tó bá wà lórí ètò tó bá bá a dúpẹ́ ẹ jẹ́ ká rí ọpẹ́ yín ẹ jẹ́ ká rí ọwọ́ ọpẹ́ yín ẹ jẹ́ ká rí àtẹ̀ránṣẹ́ ọpẹ́ yín tí tọ́pẹ́ bá tọ́ sẹ́yìn náà ẹ tàtẹ̀ránṣẹ́ ọpẹ́ yín ká rí. Èmi ń dúpẹ́ o ọpẹ́ ni mo wá dá lónìí pé mò ń bẹ láyé mò ń bẹ láàyè mò ń bẹ lálàáfíà ara owó Ọlọ́run ló lówó ọlá Ọlọ́run ló lọ́lá ẹ̀mí Ọlọ́run ló lẹ̀mí àṣeyọrí Ọlọ́run ló ní ọba tó wà ní kò ní fi dùn ìmọ̀ àti yín kò ní fi wọ́n wá pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀rọ bá tún ti bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀. Ọba tún ti bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀. Ó sì tún máa wà láti bẹ̀rẹ̀ òní sí mọ́. Ó sì tún máa wà láti bẹ̀rẹ̀ òní sí mọ́. Ìgbọ́ èmi ó máa sì títí ayé. Ló fi já wípé akíkú ní irun, àrùkú lẹ́bọ, àgbàkú làdúrà. Mo ti kírun gan ó tó gẹ́ mi ò ní kí mọ́. Mo ti gbàdúrà jù ó tó gẹ́ mi orí àtọ̀ o. Kọ̀bọ̀ lọ́hùn dákun má fi sọ̀rọ̀ mi. Ẹ jẹ́ ká sí lọ́hùn lọ́jọ́ ọkú máa ní. Torí dídá tó dá wa ní dàkà máa sì wò ni. Akíkú ní irun. Ọpẹ́ làwọn máa dá ànítani mí tani yín kí làjọ jẹ́ kí làjọ jámọ́ níwájú Ọlọ́run Elédùmarè tá a sọ wípé a ò ní lè dúpẹ́ kí la jẹ́ kí la gbé sí kí la gbé mì kí la gbé sínú kí la tó kí la ti kọjá rẹ̀ kí lóhun tá a ní tá a sọ pé níbi tá a dé lónìí aláàní dúpẹ́ mọ́ kò ọ̀rọ̀ wọ̀ gbọ́ pẹ́ irọ́ Ọlọ́run máa jà rírú ẹ̀ ohun tó máa mú wa tá ò ní lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè èmi àti ẹ̀yin olólùfẹ́ wa ẹ ò ní rí o a sì ní dúpẹ́ túláàsì lórí ọmọ lórí aya lórí ọkọ lórí ẹbí lórí ará lórí ọ̀rẹ́ lórí
orí kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo Ọlọ́run a ò ní dúpẹ́ tó láàsì a ó máa dúpẹ́ ẹnọ́pẹ́ wa kò ní kan ọpẹ́ lè tó wa tòní ọpẹ́ là ń dá ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tó ṣọ́ wa dé ọjọ́ tòní ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó tó ṣe gbàǹkangbì ìpolówó tó dára tó lárinrin ìpolówó tó yẹ pé ọ̀kan gbòógì ni ẹ jẹ́ ká dókè lọ́hùn. lóní kí n sọ fún yín pé ìlera lọ́rọ̀ o. àlàáfíà ló gbọ́rọ̀ ọba mi òkè kó fẹ̀mí gígùn kún àlá. ẹ̀yin tèmi ẹ má ṣe jàbára o. ìlera lọ́rọ̀ o. ògo bàbá mo bá lóní kí n sọ fún yín pé ìlera lọ́rọ̀ o. àlàáfíà ló gbọ́rọ̀ ọba mi òkè kó fẹ̀mí gígùn kún àlàáfíà ara wa. táìsẹ̀ bá ń sara ní gbogbo ògo bàbá mo bá ní ẹ̀ka sí. kẹfà gbọ́mú bá gbogbo àìsàn aláwọ̀ yá jà. jẹ̀díjẹ̀dí àìlèṣe dédé ọmọkùnrin ìdákọ́lẹ̀ ibà ìtọ̀ ṣúgà ìjú inú gbígbóná àtọ̀sí àti gbogbo àìsàn tó bá sọ̀rọ̀ ẹ̀dá wáyé má lọ. ògo bàbá mo bá ní ẹ̀yẹ̀ láàyò. oògùn ìgbètò sọmọ bíbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà gbogbo ẹlẹ́wà tó fẹ́ fi kú ẹwà ẹ̀ kó lè máa wọ̀ bí ẹwà. ẹwà ra wéwọ̀n attachment relaxer àti gbogbo tí a fi ń ṣerun lọ́jọ́. ẹ má yà sọ́sùn ẹ má yà sọ́sì. ẹ máa bọ̀ lọ́dọ̀ mọ́mí Mubarak aka ògo bàbá Mùbá. wọ́n wà ní Maktab Zoni àti Taba nílùú Cairo Egypt. ẹ pè wọ́n sórí +201112249224 tàbí +20494835654. ògo bàbá Mùbá, they are the best among the rest. ẹ̀yin tèmi ẹ má ṣe jàbára o. àwa náà èyí o. àwa mà lè yó. tá n forí rọ pé ká lè là. àwa mà lè yó. àwọn sáré pé kó lè dá. àwa mà lè yí. àwọn kan sáré pé kó bá ìjẹ o. àwa mà lè yó. ṣèbá Ọlọ́run lójú wọn lọ. àwa mà lè yó. Ọlọ́run ló jẹ́dá lọ. àwa mà lè yó. àwa náà èyí o. àwa mà lè. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin lábẹ́ olóòtú olùdarí àṣà Yorùbá dùn ọmọ wa àbúrò wa bàbá wa olólùfẹ́ wa MC Olúọmọ Abíwàpẹ̀lẹ́ ọmọ Àyàngadé ọmọ yíyọ ẹkùn tójúkọlà wí ọmọ alẹ́bọ̀lẹ̀ yìí yàgùnlàbí ńlára iwájú ọmọ ẹkùn tálákìṣì gbèrè ẹ̀ níjà ẹ ṣe gbogbo ẹ̀yin bàbá wa bàbá mi Mojeed Ọ̀ládélé wọn ni àkú ètò bàbá wa ẹ ṣe àwọn màrí yín bá pẹ̀lú ògo Ọlọ́run ìyá wa Janet Oyindàmọ́lá Olúwatìmílẹ́yìn ìyá ọdún nìyẹn o adúpẹ́lẹ́ Ọlọ́run pé ojúrójú ẹ̀mí rẹ̀mí adúpẹ́lẹ́ Ọlọ́run Elédùmarè wọ́n ní compliment of the season fún wa bákan náà ìyá wa náà ní olóòtú ìyá ajẹ́yìn o wọ́n ní àkó ọdún àṣeṣàmọ̀dún pẹ̀lú ògo Ọlọ́run tọmọtọmọ bákan náà ìyá wa Queen Abíwàpẹ̀lẹ́ wọ́n ní ẹ̀kákú ètò wọ́n ní àwọn ń gbádùn ètò àṣà Yorùbá dùn pẹ̀lú ògo Ọlọ́run àwa náà ń gbádùn yín bẹ̀ ṣe ń gbádùn wa pẹ̀lú ògo Ọlọ́run àní nù fún ara wa pẹ̀lú ògo Ọlọ́run a máa rí bá ti ṣe a sì jọ máa rí ọ̀nà gbégbà ilé wa ọ̀nà kálukú wa kò ní dàrú pẹ̀lú ògo Ọlọ́run àṣìṣe kò ní bá wa pẹ̀lú ògo Ọlọ́run torí pé àṣìṣe kì í bọ́jọ́ àṣìṣe kì í bóṣù àṣìṣe kì í bá oòrùn kórùn máa yọ pẹ̀lú ògo Ọlọ́run nínú owó nínú ọlá nínú ẹ̀kúbálẹ̀ ọ̀rọ̀ òun ni a ti ṣe ilé ayé wa 2020 àní ọdún ayọ̀ ni fún èmi àti rẹ èmi ni ire kan ta ni ire kan yẹ́yìn ni gbogbo àníire kan ire kan wà pẹ̀lú ògo Ọlọ́run a kí bàbá wa Nelly Akins pé ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn dadi jẹ́tì mo kí yín bàbá àgbàlagbà mo kí yín o Ọlọ́run bá wa kí yín akura pé akọ ọdún mi ò rí nǹkan ọdún o ẹ pé ẹ̀yin ń bá sọ̀rọ̀ lẹ́nìí ń bá dẹ̀ sọ̀rọ̀ lẹ́nìí ẹ máa wò pé ọmọ yìí ẹnu ẹ bẹ́lẹ́ onídìí buhari change bàbá mò ń bọ̀ wá gba nǹkan ọdún ẹ tí fún mi ní nǹkan ọdún o ẹ sì ṣàdéhùn pé ẹ fún mi ní nǹkan ọdún mò ń bọ̀ wá gbà á. ṣẹ̀dá lọ́wọ́ lọ́hùn máa lò wá. bọ́láhùn ọba kan lọ́nà bó ṣiṣẹ́ borí ìfònù ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà o. bó ṣiṣẹ́ borí ìfònù ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà. ibi abarapá ṣiṣẹ́ láyé lówó lásán láṣẹ làágùn o. ibi abarapá ṣiṣẹ́ láyé lówó lásán láṣẹ làágùn. ńbẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dá pé
ńbẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dá pé tó ṣiṣẹ́ ẹni làásìlà o. ibẹ̀ láti rẹ́ni jẹ́ pé kò dá pé tó ṣiṣẹ́ ẹni làásìlà. ẹ̀rí padà ní má gbàgbé lọ́bọ̀ lóhùn mi o. àdá ní má gbàgbé lọ́bọ̀ lóhùn mi o. káti bí kàlábẹ̀ kábí kíyèsí. káti bí kàlábẹ̀ kábí kíyèsí. ẹ̀yà máa wo bí kàlábẹ̀ bá fẹ́ lábẹ́ yé. tí kàlábẹ̀ bá fẹ́ lábẹ́ yé. níṣe ni kàlábẹ̀ máa ń dábẹ̀ lá. níṣe ni kàlábẹ̀ máa ń dábẹ̀ lá. àmọ́ ṣá tí kàlábẹ̀ bá wà lábẹ́ tán. tí kàlábẹ̀ bá. a ní ọpẹ́ là ń fẹ́ ní dá lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọpẹ́ ló yẹ rú ọpẹ́ làwọn ó máa dá ọba ń dúpẹ́ ìjòyè ń dúpẹ́ olówó ọlọ́lá ọlọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n ènìyàn ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tí ọpẹ́ yẹ ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí kò ló oúnjẹ méjì bí kò ṣe ọpẹ́ kí ni sí ọ́tò nílé dúpẹ́ àní kò dúpẹ́ fọlọ́run Elédùmarè àwọn kan wọ́n ní owó wọn sick wọn ṣàìsàn nǹkan kò ṣe wọ́n sì ń lérí pé àní 2020 venza làwọn ó lò ọmọ làwọn fẹ́ lò àwọn fẹ́ ra jíìpù àjọ ń lé Ọlọ́run wò wá kádàrá kí wọ́n rí 2020 kábíyèsí Elédùmarè kábíyèsí Ọlọ́run ẹ̀gbọ́n àní àwọn kan ní owó wọ́n ní ọlá wọ́n lókìkí wọ́n ní owó tó pọ̀ jaburata wọ́n ní 2020 ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2020 wọ́n ní venza 65 million làwọn fẹ́ fi ṣe é wọ́n ní 100 million làwọn fẹ́ fi rà á owó pọ̀ owó wà ṣùgbọ́n kábíyèsí Ọlọ́run wà kádàrá kí wọ́n rí ọdún 2020 èmi àti rẹ tá a rówó báísíkù kẹ̀kẹ́ láti rà tá a sì sèpá fẹ́ rà á tá a sì gbà fọlọ́hún ṣó yẹ ká dúpẹ́ tọ́lọ́hún fi dá wa sí dòní ṣé kò yẹ ká dúpẹ́ ẹ̀já dúpẹ́ ọpẹ́ là ń dá lónìí òní ní ọjọ́ kẹta oṣù kìíní ọdún 2020 ó ń lọ díẹ̀díẹ̀ náà tún nù bàbá wa ti Ghana má kànjú ọ̀la tí ò wọ́rì ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yìí àṣà Yorùbá dùn ìyá wa Queen Abdul pẹ̀lẹ́ wọ́n ní more grace to you ẹ ṣeun ìyá wa ẹ ṣeun gan àwọn náà nífẹ̀ẹ́ yín ẹ ṣe púpọ̀ wọ́n tún ní àmì wọ́n ní àṣeyè ni a ó ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run àmì àṣẹ Èdùmàrè àtẹ̀yìn náà pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè àṣeyè ní gbogbo wa la ó máa ṣe mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa pátápátá wípé tẹ́ wà pẹ̀lú wa lórí ètò wípé ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ ọba tí ó kà wá yẹ tí ó kà wá sí olúwa ó ṣe o bàbá burúdi change bàbá ní kí n fọkàn balẹ̀ Nelly Ekins wọ́n ní kò sí wàhálà wípé ó ṣùọ́ pé kí n wá gbà á tí bá ti kúrò lórí afẹ́fẹ́ mò ń bọ̀ tààrà lọ́dọ̀ yín torí kí n má jẹ́ kó di ọ̀la tí bá ní kó di ọ̀la afẹ́fẹ́ tún lè óye yín tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé bàbá mi ni ẹ̀yin lẹ́jẹ̀ náà àkọ́kọ́ tẹ́ kò ṣẹ̀ mí lọ́wọ́ nínú ọdún 2020 pẹ̀lú ògo Ọlọ́run mò ń bọ̀ mo wà lójú ọ̀nà báyìí ìyá mi Janet Oyíndàmọ́lá Olúwatìmílẹ́yìn ẹ kú àtàárọ̀ ẹ wà pẹ̀lú wa lórí ètò lórí afẹ́fẹ́ ẹ ṣe àmì bàbá wa ní àwọn fẹ́ràn ètò wa wọ́n ní ọgbọ́n àlékún ìmọ̀ fún wa àmì àṣẹ bàbá love your program more wisdom amen ẹ ṣe bàbá mi pẹ̀lú ògo Ọlọ́run àwọn máa rí yín bá àwọn wò yín àárín yín inú wa ń dùn pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní di àríbanújẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní di àrípòṣe pẹ̀lú ògo Ọlọ́run ibi tẹ́ ní ìdè ẹ̀ ní bá wọn tẹ́ pẹ̀lú ògo Ọlọ́run bẹ̀ àwọn ẹlẹ́tẹ̀ẹ́ alábùkẹ̀dá ẹ̀ ní bá wọn rìn látara ti yín ẹ bá mi kí bàbá mo kí alàgbà ìjọ aláṣepé mo kí wọn ẹ bá mi kí wọn pé mo kí wọn o mo kí bàbá alàgbà pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ Ọlọ́run kò ní sú yín láti ṣe àárẹ̀ ìyàtọ̀ Ọlọ́run kò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run mo kí yín bàbá wa mo kí yín Kíkítọ́lá mo kí yín Kíkítọ́lá mo kí yín tẹ̀mítẹ̀mí kọ́nà bá mi kí yín ìyá wa Oyíndàmọ́lá Olúwatìmílẹ́yìn ìyá wa gan gbájọ́ wọn tún ń jó fún wa ni lórí afẹ́fẹ́ wọn tún ní ká tún wò pé
ijó ọpẹ́ àwọn dà, ijó ọpẹ́ àwọn yìí ẹ wo ẹnu ọpẹ́ yóò nìkan. Ẹni tí ò bá lè dúpẹ́ aláìmoore ẹ̀dá ni. Ẹni tí ò bá lè dúpẹ́ ọ̀tá Ọlọ́run ni. Kí ni wọ́n sí ọ̀tọ̀ nílé dúpẹ́? Ó jẹ èèyàn ní gbèsè ló ṣe ní dúpẹ́. Wọ́n jẹ ẹ́ lówó òun ṣe owó òtí ìlówó gbà tí òun lò fi ní dúpẹ́. Àbí torí òtí ìjẹun látara òṣè ní dúpẹ́. Wọ́n máa ṣe o. Níbi tó wà tó bá fẹ́ lọ tọ̀ ọ̀fẹ́ kò sẹ́ni tó gbàṣẹ lọ́wọ́ rẹ̀ kó o tó dìde lọ tọ̀. Wọn ò sì fi òsì wọn ò páàsì òsì sí ọ lára kó o fi mọ́ ọ tọ̀. Wọn ò gbé gáàsì wọn ò gbé sí ọ nímú kó o fi máa mí. Wọn ò sọ ẹsẹ̀ rẹ méjèèjì rọ̀ sókè kó di pé kò tí ì lajú kò tí ì sọ̀rọ̀ ó wá lónìí dúpẹ́. Tó o bá fẹ́ dúpẹ́ yẹn ń sọ àwọn bíi méjì mẹ́ta kan tó tún wà tó sáré lọ bẹ̀ ní ìṣẹ́jú kàbí méjì kó lọ wò ó bóyá ọ̀rọ̀ rẹ tó ọpẹ́ àbí kò tọ́pẹ́. Lọ sí gbóbì wàá ẹni tí wọ́n ti gé lẹ́sẹ̀ méjèèjì ti ń bẹ lórí ibùsùn lórí bẹ́ẹ̀dì ó tún dúpẹ́. Ẹni tó gé ẹsẹ̀ méjèèjì ó sì fi ẹsẹ̀ méjèèjì ó fi ń rìn ẹsẹ̀ méjèèjì ó fi ń rìn. Wàhálà kan náà ló dé tó dùn tá à ń gé lẹ́sẹ̀ tí ò ní ẹsẹ̀ méjì mọ́ ó yìí tún dúpẹ́. Èmi àti rẹ ẹsẹ̀ wa méjèèjì ń bẹ ń bẹ ọwọ́ wa méjèèjì ń bẹ ń bẹ ojú wa méjèèjì ń bẹ ń bẹ etí méjèèjì ń bẹ ń bẹ ẹnu méjèèjì ń bẹ ń bẹ gbogbo nǹkan wa tí Ọlọ́run dá fún wa ń bẹ ń bẹ ó wá lónìí dúpẹ́. Ta ni ọ́ ta ni ò bá gbàjú ọpẹ́ kó o máa dúpẹ́ kó o máa yíká ọ̀tún kó o máa yíká òsì kó o máa gbóṣùpọ̀ fọlọ́run ọba Elédùmarè ọba tó dá ọ sí tó kà ọ yẹ. Èmi ń dúpẹ́ tèmi o Ọlọ́run Elédùmarè ọpẹ́ f'Elédùmarè ọpẹ́ lórí ẹbí ọpẹ́ lórí ará ọpẹ́ lórí ọ̀rẹ́ ọpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin àti lóbìnrin. Ọpẹ́ lèmi ó máa dá ọpẹ́ lèmi ó máa dá. Ohun tí ó máa mú mi tí mi nílé dúpẹ́ Ọlọ́run má jẹ́ n rí. Èmi ó mọ̀ fi gbogbo gbà gbogbo ọ̀sán àárọ̀ gbogbo gbà ayé mi èmi ó fi mọ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ àṣà Yorùbá dùn tẹ́ ń fẹ́ràn wa tọ̀sán tòru àdúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín náà yóò nífẹ̀ẹ́ ọmọ yín ẹbí ará ọ̀rẹ́ pẹ̀lú òkú Ọlọ́run. lábẹ́ òun kó tẹ̀lé ẹlẹ́gàn kó ló fẹ́ yẹ̀ fọ́ lọ́hùn. bọ̀dá máa sọ pé kí ló dé o tá máa sọ pé kí ló dé o kó ló fẹ́ bá lọ́wọ́ mọ́ tó ráyè pẹ̀lú òórùn tó bà mí Ọlọ́hun ni. nínú àwọn màláìkà tọ́lọ́hun ṣẹ̀dá ara wọn làṣàrà ìlú tí wọ́n ń pè ní kúwà. ó kàn jẹ́ kú nìkan là ń tó kíkí ẹni àwọn kan jẹ́ rákìbù pẹ̀lú àti ìdí o àwọn méjèèjì náà kọ́ṣẹ́ wálẹ̀ o. ire ló gbáyé ṣe rọ́ọ̀kì ìbù àkọ́rẹ́ ìkà ló gbáyé ṣe láti ìdí àkọ́bí. gbogbo àkọsílẹ̀ bá ṣe lò gbèsè ayé kó tó di pàṣárá ìlú gan máa gbẹ̀mí kó wa o. nínú àwọn màláìkà tọ́lọ́hun ṣẹ̀dá ara wọn làṣàrà ìlú tí wọ́n ń pè ní kúwà. wọ́n kàn jẹ́ kú nìkan là ń gbó kíkẹ́ ẹni àwọn kan jẹ́ rákìbù pẹ̀lú àti ìdí o àwọn méjèèjì náà kọ́ṣẹ́ wálẹ̀ o. ire ló gbáyé ṣe rọ́ọ̀kì ìbù àkọ́rẹ́ ìkà ló gbáyé ṣe láti ìdí àkọ́bí. gbogbo àkọsílẹ̀ bá ṣe lò gbèsè ayé kó tó di pàṣárá ìlú gan máa gbẹ̀mí kó wa o. àmúṣewárí ọtíìmù tó ń kọ̀ọ̀rẹ́ ọ̀tún ẹ̀dá àti ìdí tó ń kọ̀ bí ẹgbẹ́ òsì àtàṣàrà ìlú tó jẹ́ kúngàn tó ń gbà. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn. Àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin. Akíyín ètò tó ní ọpẹ́ ni tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run àtẹ̀mí àti ẹ̀yin olólùfẹ́ wa pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè a ó mú àkọ̀tun ètò gbáǹkangbì ètò tó gbọgbọ́n ètò tó ní ìmọ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé lórí ètò àṣà Yorùbá dùn àwa kì í sọ̀rọ̀ tí ò wúlò a kì í sọ ohun tí ò sí ọgbọ́n tàbí ìmọ̀ nínú rẹ̀ ẹ̀kọ́ là ń mú wá lórí ètò akí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣé o àdúpẹ́ ẹ kú ànáwọ́sí wa ní gbogbo ìgbà ẹ ṣeun Ọlọ́run bá mi òkè yóò bá wa dúpẹ́ lọ́wọ́ yín onílé ṣe é àlejò ṣe é gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà pátápátá látòkè délé la dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo ìgbìmọ̀ àṣà Yorùbá dùn akíyín kọ́lọ́n bá wa kíyín Ọlọ́run bá wa kẹ́yìn Ọlọ́run bá wa gẹ̀yìn àwọn máa dúpẹ́ lọ́wọ́ yín gbogbo gbà lóòrèkóòrè ọpẹ́ ni àwọn máa dá ọpẹ́ fọ́lọ́run Elédùmarè Alhaji Sunday Ọláìyá Jingosa ẹ kò náà wà ná
pẹ̀lú ògo Ọlọ́run kò ní jẹ́ òpin fún yín. Ẹ ti bẹ̀rẹ̀ náà nù kó máa lọ bẹ́ẹ̀, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Lọ́tún òun ni ewé ọdúndún máa ń yọ. Lẹ́yìn àwo tuntun tí ẹ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní àná, that is new album tí ẹ lọ́nṣẹ̀ ní àná pẹ̀lú ògo Ọlọ́run, kọ́dún tó parí ẹ ṣe ọgọ́rùn-ún rẹ̀ lọ́tún tí ó sì máa tà wàràwàrà, torí pé àtàjèrè òun ni ti ọmọ ọlọ́jà. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní short, pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní jẹ gbèsè, pẹ̀lú ògo Ọlọ́run tẹ̀bá wá tún wá ní kùdùkùdù síbì kan, Ọlọ́run ó bá wa di ibẹ̀ fún yín. Akíyín àyìn pé ẹ kú ìnáwó. Gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá tí wọ́n bá yín jọ àjọyọ̀ náà, a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Bàbá wa Sunday Ọláìyá Jingosa, Ọ̀túnba ọ̀gá ńlá gbogbo Cairo, wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans wọn pátápátá tí ẹ wá síbi ayẹyẹ wọn ní àná. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa ra àǹkàrá, gbogbo ẹ̀yin tí ẹ wá tẹ́ ẹ náwó, tẹ́ ẹ nọ́ra, tẹ́ ẹ gbé sóòlù, tẹ́ ẹ gbé bàtà, tẹ́ ẹ gbé bọ́dì, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Ṣe rí pé ọpẹ́ náà ṣe la tún wà, orí ọpẹ́ yìí náà tún ni ọpẹ́ là ń dá. A máa dúpẹ́, a máa ṣọpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹnu ọpẹ́ wa kò ní kan tó máa ṣe ní lóore. Bàbá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní ẹrù ni. Ọlọ́run bá mi òkè ó ṣe wá lóore, àbí kò ṣe wá lóore? Ó ṣe wá lóore. Tó bá ní kò ṣe ó lóore, ó ṣe mí lóore. Ẹ wo bàbá mi Nelly Akins, wọ́n ní àmì Jésù, wọ́n máa gbọ́ o. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ṣe wá lóore, ọpẹ́ la sì máa dá. Ẹnu ọpẹ́ wa kò ní kan. Níbi ni a ó fi àdàgbà ètò tòní tòsí lórí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn. Èmi ọmọ yín, àbúrò yín MC Olúọmọbíwá Pẹ̀lẹ́, ọmọ Àyàngádé, ọmọ yín yóò ẹkùn tójú kọlà wí, ọmọ àlè bọ́ọ̀lẹ̀ yìí ẹ̀gùdàmí lára iwájú, ọmọ ẹkùn tarakìsì gbé ẹ̀ níjà, ọmọ olóko tẹ wúre, ọmọ olóbò mọ̀gájí, ọmọ bóbìnrin sùn tọ̀mùtọ̀mù, ọmọ alágẹmọ mẹ́rìndínlógún, ọmọ àgẹmọ òfù yọ̀wọ̀. Ìjẹ̀bú ni bàbá tó bí mi lọ́mọ, Ìjẹ̀bú ni mí, ọmọ alárẹ̀. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú ni mí, ọmọ alárẹ̀, ọmọ ajagun má fi tìbọn ṣe. Kábíyèsí Elédùmarè, mo kí yín, mo yìn yín. Èmi tí mo bá eégún jà, mo dá eégún, mo bá òòṣà jà, mo dá òòṣà, mo bá Ọlọ́run bá mi jà. Ọlọ́run bá dá mi, ẹni tí Ọlọ́run bá dá tí kò ṣe farawé. Ogun kọ́, agbára kọ́, ọgbọ́n kọ́, ìmọ̀ kọ́. Bí ò bá sẹ́yìn kò sẹ́mi. Àníwára wa ti pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Èdùmàrè. Níre òun là ń sọ̀rọ̀ àtàrẹ, ojú re la fi ń wo owó, ẹnu re òun la fi ń kan tàbí pọ̀ ọmọ olóyin, ọmọ aládùn. Ayé ò fẹnu re pè yín, ayé ò fojú re wò yín, wọ́n fi òrèrè lé wa lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Níre ire owó, ire ọlá, ire ẹ̀kú, balẹ̀ ọ̀rọ̀, ire lọ́dẹ̀dẹ̀ gbogbo wa. Àmín àṣẹ Èdùmàrè. Ohun tí mo dá